atọrọ ìkẹ́ àti ìgẹ̀ tó pọ̀ fún Ànábì wa Muhammad àlékún kẹ́ Ọlọ́run àtàlékún ìgẹ̀ rẹ̀ àtàlékún albarka rẹ̀ kọ́lọ́run kó jọ kó bá ṣe fún Ànábì wa Muhammad gbogbo àwọn ará ilé ẹ̀ gbogbo àwọn sàhábà rẹ̀ kọ́lọ́run kó bá ṣe dáadáa fún wa ọlá la ilaha illallah ọlá Muhammadun Rasulullah sallallahu alaihi wasallam ìkẹ́ náà kọ́lọ́run kó dákun kó má dádó lórí gbogbo ẹnìkọ̀ọ̀kan wa táwọn náà ń tẹ̀lé títí tí ó fi dijọ́ gbéǹdà kìyàmà ọlá la hawla wala quwwata illa billahi al-aliyyil azim in tí khutba ń bá wa sọ lónìí in tẹ̀síwájú nípa àwọn wàsọ́yà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ṣe fún Mu'adh ọmọ Jabal àwọn àsọ́lẹ̀ mẹ́wàá ashru kalimat sásọpá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó sọ fún Mu'adh ọmọ Jabal ó ní kó mójútó dáadáa kó dìímú sinsinsin kó sì máa pa àwọn èèyàn láṣẹ pẹ̀lú ẹ̀ ó sì máa jìnà sí gbogbo àwọn nǹkan tó sọ pé kó jìnà sí ń bẹ̀ àkọ́kọ́ ń bẹ̀ òun náà ló sọ fún yín pé ní la tushrik billahi shay'an wa in qutilta wa huriqta ó ní ìwọ Mu'adh ọmọ Jabal má mú nǹkan kan mí pẹ̀lú Ọlọ́run ó ní kódà kí wọ́n pa ọ́ àbí kí wọ́n jọ ọ́ ná a ti ṣe àlàyé yẹn náà púpọ̀ ní àwọn Jumu'ah tó kọjá bẹ́ẹ̀ náà l'Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó tún sọ fún lẹ́lẹ́kejì ó ní ìwọ Mu'adh ọmọ Jabal ó ní wala ta'qanna walidayk wa in amaraka an takhruja min ahlika wa malik ó ní ìwọ Mu'adh ọmọ Jabal àwọn òbí rẹ̀ méjèèjì tó tara wọn jáde ó ní gbogbo ohun tí ó mú ọ tó fi kọsẹ̀ lára wọn gbogbo ohun tí ó mú ọ tó fi ṣẹ̀ wọ́n tó fi ṣe bàbá ó ní má jẹ́ ó ṣẹlẹ̀ látọ̀dọ̀ rẹ̀ sí wọn má jẹ́ ó ṣẹlẹ̀ látọ̀dọ̀ rẹ̀ sọ́dọ̀ wọn ó ní kó ṣọ́ra rẹ̀ ó wá lẹ́lẹ̀kẹta tóun ó sọ fún ọ ó ní wípé ní wala tatrukanna salatan maktubatan muta'ammida ó ní ìwọ Mu'adh ọmọ Jabal ó ní ìrun àwọn àrùn tá a ṣe lọ́rùn èèyàn lé ọ lórí àwọn àrùn wákàtí márààrún ó ní má jẹ́ ó máa bọ́mọ lọ́wọ́ ó ní má máa sùn láláì rí pé ọpẹ́ mẹ́rẹ́ gbogbo márààrún ó ní àwọn ìyẹn ó jọ́ràn èèyàn lé ọ lórí torí pé ní gbogbo ẹni tó bá ti jẹ́ pé nílò òru ẹ̀ ń sùn tí sì ń fi ìrun wákàtí márààrún tí ń fi sẹ́gbẹ̀ẹ́ kan tí ò kí tó fi sùn ó ní Ọlọ́run ọba Ta'ala yóò sọ wípé ní gbogbo dímà tó ní lórí rẹ̀ ní ló ti gbọ́ ọ̀rọ̀ rẹ̀ ò ní kan Ọlọ́run lọ́wọ́ bó ní dá sí tó bá jẹmọ́ ọ̀rọ̀ rẹ̀ má Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gbogbo oríṣiríṣi nǹkan ló wá fi kan agbára mọ́ táàfi máa mọ pàtàkì ẹ̀ táàfi máa mọ tó tọ́ àti tí ò tọ́ nípa tí ń jẹ́ ọ̀rọ̀ ọ̀run yẹn táàfi gbọdọ̀ fi ṣeré Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó wá tẹ̀síwájú fún Mu'adh ọmọ Jabal látàrí wípé ní kò náà ó lè mọ́ ó sì máa sọ fáwọn èèyàn gbogbo nǹkan tá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n ń lélẹ̀ fún òun náà làwọn nǹkan tọ́lọ́run ọba Ta'ala gangan fúnra ara ẹ̀ tó náà ti pa wá láṣẹ òun làwọn nǹkan tọ́lọ́run ọba Ta'ala ti ń sọ fún wọn náà al-Qur'an wípé ní ká mójútó ṣùgbọ́n ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam yóò tún wá máa fún àwọn ọ̀rọ̀ tọ́lọ́run ọba ti sọ yẹn yóò tún wá máa fún lágbára sí látàrí wípé ní ká tún lè máa tẹ̀lé ká tún lè máa mójútó ká má sì fílẹ̀ ká lè bá aṣoríire táyé àti tọjọ́ gbìndà kìyàmà abẹ́lẹ́ ọba Ta'ala nínú àánú ẹ̀ àtẹ̀mí àtẹ̀yìn àtẹnìkọ̀ọ̀kan wa oríire táyé àti tọjọ́ gbìndà kìyàmà kọ́lọ́ má jòófò wá rú ká wá kúnnú ẹrú tí ó ṣe wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala ashrafil mursalin muhammadin rasulillahi sallallahu alayhi wa sallam al-mab'uth rahmatan lil alamin وقال له رسول الله صلى الله عليه وسلم ولا تشربن خمرا فإنه رأس كل فاحشة وقد قال الله عز وجل في القرآن العظيم إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون
adúpẹ́ fún Ọlọ́run Ọba lẹ́ẹ̀kan sí àtúntọrọ kẹ́ àti gẹ̀ tó pọ̀ fún Ànábì wa Muhammad. Ọlọ́run Ọba kó dákun kó máa bá wa ṣàlékún kẹrẹ àti gẹ̀rẹ̀ fún Ànábì wa Muhammad àti gbogbo àwọn táwa náà ń tẹ̀lé ojú ọ̀nà tó fi ilẹ̀ fún wa títí tí ó fi dijọ́ gbẹ̀ndẹ̀ al-qiyamah bẹ́ẹ̀. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ni wọ́n ń tẹ̀síwájú ń sọ fún Mu'adh ọmọ Jabal. Ó ní ẹlẹ́ẹ̀karùn-ún nínú àwọn àsọ́lẹ̀ tí màá sọ fún ọ tí mo sì fẹ́ kọ́ mójútó òun náà ni pé la tashrabanna khamran fa innahu ra'su kulli fahishatin. Ó ní wọ́n Mu'adh ọmọ Jabal, ó ní sọ rí ọtí mímu, ó ní má bá wọn dé díẹ̀, ó ní má bá wọn mú, ó nítorí pé kí ni fa inna ra'su kulli fahishatin, ó nítorí pé ọtí mímu òun náà ni orí gbogbo tí ń jẹ́ ìwà jẹgbẹjẹgbẹ, òun lórí gbogbo tí ń jẹ́ ìtẹ̀yàn fi máa hùwà jẹgbẹjẹgbẹ, òun gangan fún ara rẹ̀ nǹkan jẹgbẹjẹgbẹ ni. Kò sí bó ti lè wù ká sọ wípé láwọn èèyàn pọ̀ díẹ̀ tó, kò sí bó ti lè wù kódà kó jẹ́ pé lẹ́yìn tá a súnmọ́ ẹni tá a jọjọ́ rẹ̀, kó jẹ́ pé ní omi àti drinks ti ẹnu tó máa mu, kò sí bó ti lè wù kó jẹ́ bẹ́ẹ̀ tó ká wá sọ wípé ní kíní ẹ̀ ti wá dẹ̀ tọ́, àbí ká wá sọ wípé ní ó ti wá di halali. Kódà kó jẹ́ pé bàbá èèyàn ń ti ń tánu, kódà kó jẹ́ pé màmá èèyàn ń ti ń tánu, kódà pé ẹ̀gbẹ́ èèyàn ń ti ń tánu, kíní yẹn kò ní sọ di ẹ̀tọ́ bẹ́ẹ̀. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam torí kò ní dá ká Ànábì sọ fún pé kó máa jìnà sí, kò ní dá kọ́lọ́hun Ọba gangan fún ara rẹ̀ kó sọ pé ká máa jìnà sí. Ṣe bí tẹ́lẹ̀ nínú ìtàn ó ní wípé ní kí wọ́n mu ọtí kìí ṣe haram. Gbogbo àwọn tán jẹ́ sọ̀hábí ńláńláńlá tẹ́lẹ̀ àwọn náà rí gẹ́gẹ́ bí drinks tán máa mu tẹ́lẹ̀ ni. Ṣùgbọ́n nígbà tó di wípé ní ó ti wá fẹ́ máa kọjú wọn níbi ìrun, ó ti di wípé ní pa wọ́n, ó ti di wípé ní wọ́n ti ń ka nǹkan míì lórí ìrun, wọ́n ti ń ka tí ò bá mu lórí ìrun. Ọlọ́run Ọba Ta'ala wá ń kọ́ fún wọn díẹ̀díẹ̀ tó rọ́mọ̀ wípé ní kíní yẹn náà kò rọrùn àti fílẹ̀, kò rọrùn àti kànsà dédé gbé jùlẹ̀, kò rọrùn àkàntí sọ fún yàn wípé ní ó yẹ fílẹ̀ ẹmọ́ mú má, ó yẹ fílẹ̀ ẹmọ́ lò má. Ọlọ́run bá ń gbé wá fún wọn díẹ̀díẹ̀, nǹkan sọ fún wọn pé ẹmọ́ sùn mọ́, gbóyá sọ fún wọn pé tẹ bá ti fẹ́ kírun ẹmọ́ mú kẹ tó lọ kírun, gbé ó wá padà yọ́kẹlẹ̀ wákẹlẹ̀ lámọ́lẹ̀ fún wọn pé ẹgbẹ́lẹ̀ fájẹtẹ́ ni búhù, ó ní ẹ̀jìnà sí, ó kẹlẹ̀ wá padà lámọ́lẹ̀ fún wọn pé ẹmọ́ dé díẹ̀ ẹmọ́ mú. Ọlọ́run bá tàn án lásán náà al-Qur'an, ó ní innamal khamru wal maisiru wal ansab wal azlam rijsun min amali shaytan fajtanibuhu la'allakum tuflihun. Ó wá ní innama yuridu shaytanu an yuqi'a baynakum al-adawata wal baghdha fil khamri wal maisir. Sẹ́rí tọ́nà ọba bá kẹlẹ̀ tí tó bá ti pàṣẹ rẹ̀ fún wa kò sí dọ́gbọ́n sí àkànmọ̀ tara wa ní. Olówó kan ní mú, gbajúmọ̀ kan ní mú, kìíní kan ní mú, kò sọ́dẹ̀ tọ́ o. Àwọn èèyàn pọ̀ ń bẹ̀ tán mú, kò sọ́dẹ̀ tọ́ o. Torí tí ó bá tọ́ ni Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kò ní sọ. Tá a bá tún wá rí oríṣiríṣi ẹgbà wa hadith tó wá lórí rẹ̀ ẹ̀rù ó sì máa bàyàn, ẹ̀rù ó sì máa bàyàn pèsè ìtọ́nà ọba tó fi ń dípò kìíní rẹ̀, àyà yóò máa já. Àbí ìtọ́nà ọba bá ti ń àtàjì pé kìíní yóò ìní fún imá tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmà tó wá dáńkọ̀ kan míì tí ó máa fi rọ́pò fún sẹ́yìn kó yẹ kẹ́rù báyàn. Kẹ́rù báyàn kìí ṣe àdísì kan, kìí ṣe méjì, kìí ṣe mẹ́ta, kìí ṣe mẹ́rin, kìí ṣe márùn-ún lórí nǹkan kan náà. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ̀mí àti ẹ̀dá tọ́lọ́run bá dá wa, àwọn ṣàhàwátì náà lẹ́mí wọ́n máa fẹ́, àwọn nǹkan adùn lẹ́mí wọ́n máa fẹ́. Ẹmọ wọ́n náà bá ṣe ń tó kalẹ̀ Ọlọ́run innamal khamru, Ọlọ́run dájúdájú ọtí tẹ́ rí kí náà wọ́n ń pè ní al-khamru. Ànábì tó wá padà jẹ́ óyé wa torí pé ní ẹlẹ́mọ̀ wọ́n pé bí ètẹ́ mú nìkan, ó ní kullu muskirin khamrun,
wa kullu khamrin haramun ó ní gbogbo tó bá ti lè máa hún ní rírà tó lè máa pààyàn bọ́ títí máa pààyàn ó ní náà wọ́n pè ní khamru ó nítorí pé ní tí máa bò láàké èèyàn ni wọ́n ní wa kullu khamrin haram ó ní gbogbo tó bá ti wá lè bò láàké tó lè máa mú èèyàn hún rírà ó ní èèwọ̀ ní ẹ jìnà sí so ọlọ́run bá gangan fún ara rẹ̀ náà wá sọ bẹ́ẹ̀ ọlọ́ni innamal khamru ó ní ṣe ni pé dájúdájú ọtí wal maisiru àti tẹ́tẹ́ títa kò sí bẹ́yàn ṣe lè máa pawó tó ń di rẹ̀ tó lè sọ́dà láàlí ọba àmà rí bílíọ̀n di rẹ̀ kò lè sọ́ di tó tọ́ ó ní wal ansab ó ní bẹ́ẹ̀ náà àwọn tí wọ́n táwọn mushrikun tí wọ́n máa ṣe tí wọ́n níbi àwọn òkúta tán máa gbélẹ̀ tí wọ́n á máa tẹ ẹ̀jẹ̀ ẹran síbẹ̀ ẹ̀yẹn náà ń pè ní ansab ó ní wal azlam ó ní gbogbo àwọn tán tún máa ṣe náà tán máa fọfà pín nǹkan tí wọ́n fi máa gámbù ó ní gbogbo yẹn náà ó ní rijsun min amali shaitan ó ní gbogbo ẹ̀gbin ní min amali shaitan ó ní inú iṣẹ́ shaitani náà sì ni inú ọgbọ́n tí shaitani dá tó fẹ́ fi wọnú ayé yín ni ẹwà gbọ́n tọ́lọ̀ bá fi tẹ̀lé ọ̀nà wa ní fajtanibuhu ọlọ́ni ó yẹ ẹ jìnnà sí nígbà tó wá sọ yẹn tó wá ní la'allakum tuflihun sẹ́rọ̀ wá ní báyàn ó ní ká ẹ jìnnà sí bóyá yín ẹ̀ẹ́dẹ̀ tí ó jèrè ṣe tí ma yẹ pé ní tẹ́yìn ò bá jìnnà sí sẹ́wọ́n pé ní opposite ni tí ó fẹ́ ṣẹlẹ̀ sí yẹn ó wá ní innama yuridu shaytan ó ní in tó ń fi tọ́lọ́n òun pè níṣẹ́ ṣètọ́nù fún yín ó ní ṣètọ́nù ò ní nǹkankan tó gbèrò ju wípé ní an yuqi'a bainakumul adawata wal baghdha ó ní gbogbo plánù rẹ̀ látàrí àwọn nǹkan yẹn ní mímu àwọn nǹkan yẹn ní ṣíṣe ó ní wípé ní ó fẹ́ fi dá ọ̀tálẹ̀ sáàrin ara yín yóò fi dá ìkórìíra rẹ̀ nílẹ̀ sáàrin ara yín ó wá ní fil khamri wal maisir nínú pé kẹ́ máa mú tí ọ̀hún wal maisir àti tẹ́tẹ́ ọ̀hún ní títa ó ní wa yasuddakum an dhikrillah yóò tún wá kọ́ dí yín kò ń bí ìmọ̀ ṣèrántí ọlọ́run kò ní jẹ́ ìrántí ọlọ́run mọ́ wa ani salat yóò tún kọ́ dí yín kò ń bí kẹ́ẹ̀mọ́ kírun fọ́lọ́run wá ní fahal antum muntahun ẹ̀wọ̀n tọ́lọ́run bá fi parí ẹ̀ ó ní fahal antum muntahun oníṣẹ́ wà jáwọ́ àbẹ́ẹ̀ ní jáwọ́ oníṣẹ́ ìjáwọ́ àbẹ́ẹ̀ ní jáwọ́ ìjọ tí àyà yóò sọ̀kalẹ̀ tí bí wọ́n máa bá nàbí ṣe ń ké kalẹ̀ fáwọn sọ̀hábà tí wọ́n máa rúgbọ́ báyìí ó ní nahnu muntahun máa ní àti jáwọ́ o àti jáwọ́ ní dédé ẹ̀ mọ́ ó láti jáwọ́ ní dédé ẹ̀ mọ́ nínú àwọn nǹkan tí ó wà máa jẹ́ kẹ́rù ó máa bàyàn tí ó máa jẹ́ kẹ́rù ọmọ bàyàn ó ní wípé ẹ̀sùn wa máa wò nígbà t'Ọlọ́run bá ń sọ àwọn nǹkan tí ó máa ṣe fún àwọn tó jẹ́ olùpàyẹ Ọlọ́run lọ́jọ́ gbẹ̀dẹ̀ al-qiyama tó sọ wípé ní àwọn nǹkan mẹ́rin àwọn nǹkan múmu mẹ́rin kan bẹ tó jẹ́ pé ní òun kẹlẹ̀ ti pìpíà rẹ̀ kalẹ̀ lil muttaqin fún gbogbo àwọn tó bá páyọ Ọlọ́run tó bá dijọ́ gbẹ̀dẹ̀ al-qiyama nínú ẹ̀ ó ní anharun min ma'in ghayri asinin wa anharun min labanin lam yataghayyar ta'muhu wa anharun min khamrin ladhatin lisharibin wa anharun min asalin musaffa wa lahum fiha min kulli thamarat wa maghfiratun min rabbihim ọlọ́run bá tóbi o ọlọ́run ní àpèjúwe mathalu jannati allati wa'ida al-muttaqun pé àpèjúwe àlìjẹ́nà tàà sọ pé àpèsè kalẹ̀ fáwọn tó páyọ ọlọ́run ẹwọ́n bọ́lọ̀ sí ń tó ọlọ́run wá ní ìbẹ̀m̀bẹ̀ anharun min ma'in ghayri asinin tó bá díjọ́ òpin dàlùkìyàmà àwọn nǹkan mú kan bẹ́ tákẹlẹ̀ ti pìpíà fún wa ó wá ní nínú ẹ̀ ní àwọn akérèmọdò
àwọn akérèmọdò tó jẹ́ pé ní omi ó máa sàn bẹ́ẹ̀ omi tó jẹ́ pé ní kò ní ẹ̀gbin kankan lára kò ní nídọ̀tí kankan lára ó nínú àlìjánà àmọ́ mú bẹ́ẹ̀ ọlọ́run ló ń kẹlẹ̀ ti prepare kalẹ̀ fún gbogbo mùmìnì. ó lẹ́lẹ́kejì wa anharun min labanin lam yataghayyar ta'muhu ó ní àwọn omi tó tẹ́tà yìí tá a tún prepare fún wọn tó yẹ pé èyí tí akérèmọdò tí ó máa sàn bẹ́ẹ̀ wàrà ni ó máa sàn bẹ́ẹ̀ ní tiẹ̀ bómi tí máa sàn wàrà ni ó máa sàn ó di méjì ó wá ní kìí tún wá sí wàrà láàrùn kìí ṣe ordinary wàrà ó pé wàrà tó yẹ pé ní lámíyàtà fẹ́ yàrá ta'muhu tó yẹ pé tẹ́sì rẹ̀ kò tiẹ̀ ní yí padà kò ní yí padà ẹ̀ pé bí wọ́n bá gbé wàrà lẹ̀ fún ọjọ́ méjì ọjọ́ mẹ́ta yóò ti máa kan ó ní tiẹ̀ yí kan ó tún wá ní wa anharun min khomrin ladhatin lisharibin ó wá tún wá ní àtún wá ti prepare àwọn akérèmọdò tí ó máa sàn ṣùgbọ́n yẹn ọtí ni ó wá ní ladhatin lisharibin tí ó máa jẹ́ adùn fáwọn tí ó máa mú ó wá ní wa anharun min asalin musaffa ó ní àtúwá láwọn akérèmọdò tá a tún ti prepare fún wọn tó jẹ́ pé ní oyin ni ó máa sàn bẹ̀ àwọn oyin tó jẹ́ pé ní a ti purify wọn wọ́n máa tí ó sẹ́gun kankan bẹ̀ ọlọ́run tún wá ní walahum fiha min kulli thamarat ó wá ní gbogbo wíwùrán èso tó bá tún wọn tán bá láwọn tó fẹ́ jẹ ọlọ́run láà tó ti pèsè rẹ̀ fún wọn ó wá ní wa magfiratun min rabbihim ọlọ́run ní àforíjì látọ̀dọ̀ olúwa wọn ọlọ́run láà tó ti gbé yẹn náà kalẹ̀ fún wọn ẹ wá lọ wo májẹ̀mú tán wá lọ fi gbáǹdì májẹ̀mú tán lọ fi gbáǹdì ní pé ní ẹni tó bá ti wá mú láyé kò ní lẹ́tọ̀ọ́ sí ma lọ́jọ́ gbé dàlùkìyàmà ṣé ìwọ ti mú láyé à tó bá ti dàlùkìyàmà kò jẹ́ tí ẹ mọ̀ tí ẹ tá ní sàn náà tí wọ́n à ní fún ọmọ ní ibi tá tí mo tí wọ́n sọ pé ẹ̀rú ọmọ wá báyàn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó wá padà wá gbé hadithu kan wá tó wá sọ wípé ní Ọlọ́run bá ti ṣàdé fún gbogbo ẹni tí bá ti ń lo muskir o kò gbọ́ wa khamru gan ó ní muskir ìsúnmọ́ wípé ní ọlọ́mọ òpé bóyá náà ti kàn ní ṣùgbọ́n gbogbo tó bá ti lè hún ní ìrà Ànábì kó gbogbo ẹ̀ tán yányán nígbà tó wá kó tán yányán ó wá ní ẹ̀wà mọ́tọ́nà ọbọ̀ fi pàrọ̀ fáwọn tó bá dijọ́ náà instead káwọn ó máa mú àwọn akérèmọdò tí ń sàn fún ọtí Ọlọ́run wá lo tinatul khabad tinatul khabad Ọlọ́run ọbọ̀ pàrọ̀ fáwọn tí a níjọ́ tí ó bá tó lúkálùkù wá bá ti dé táwọn kan fẹ́ dúró pé tọ̀ àwọn fẹ́ mọ́ wá omi akérèmọdò tí ń sàn bí ọtí wọn ẹ̀yin ò lẹ́tọ̀ọ́ sí tí ẹ̀yin ẹ bọ́ sẹ́gbẹ́ kan tinatul khabad ni wọ́n fẹ́ yìn mú àwọn sàhábà wá bí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pé kí ní jẹ́ tinatul khabad Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó wá ní tí ń jẹ́ bẹ̀ ní araqu ahli an-nar aw ansaratu ahli an-nar ó ní araqu ahli an-nar ó ní oògùn táwọn ará inú ilé iná tí wọ́n bá ń sẹ́ oògùn tí bá ń sẹ́ lára wọn ó ní làwọn lẹ́tọ̀ọ́ sí jọ́nà kí lẹ́sẹ̀ wọn torí pọ́n ti mọ́ tí láyé ẹ̀ṣẹ̀ wọn náà nù wọ́n tún wá ní ansara méjèèjì ló gbé pé ansara pé àbí àwọn nǹkan tí bá ń jáde lára wọn ṣe mọ́ bí kí àwọn pọ́ọ̀sì nǹkan gbogbo ẹ̀ kó máa jáde lára èèyàn báwọn torí ìyà náà ti ń jẹ wọn ó ní àbí irú àwọn nǹkan yẹn tó bá fún jáde lára wọn ó ní táwọn lẹ́tọ̀ọ́ sí táwọn nìkún wọn máa múnu so ibi tọ́lọ̀ bó ti ya olúkálukú nìyẹn kí wá lẹ́sẹ̀ wọn torí kan mú láyé so tẹ́yàn bá tún wá wo àwọn hadith míì tó wá lórí èyí ó rí pé wọn ò fọwọ́ kékeré mú kí ní ẹ so lẹ́lòmí ó sì máa sọ wípé ní tóhun bá ti mú òun lè gbádùn ó tọ́ gbogbo wa ẹlẹ́sẹ̀ ní wá o Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní kullu ibni Adama khata'un wa khairul khata'in at-tawwabun ó ní gbogbo àwọn ọmọ Ànábì Ádámà láàmà ṣàṣìṣe èyàn ti lè tẹ́sì ẹ̀rí kò sí tó burú ń bẹ̀ ṣùgbọ́n tọrọ àforíjì kan sì mọ́dé díẹ̀ mọ́ ó tán ṣe bí i náà ṣẹlẹ̀ láyé Umar ọjọ́ ti lọ ó ṣẹlẹ̀ láyé Umar torí yàn tó gbọ́dọ̀ máa tọ́ pínpín nígbàtí Umar ń ṣe khalifa tó wà lórí khilafa rẹ̀ pẹ̀lú ọkùnrin tó ṣẹlẹ̀ sí ṣùgbọ́jọ́ wa ti lọ ẹmọ́ tó jáyà lọ bẹ̀ káwọn tó fi gba àkókò wa
kọ́lọ́run bá kó dákun kó ṣe nírọ̀rùn fẹ́ nìkọ̀ọ̀kan wa kó sì jẹ́ ká lè túbá nínú gbogbo ẹ̀ṣẹ̀ wa gbogbo wa náà la máa ṣẹ̀ lọ́hun ìtọ́lọ́hun ọba fẹ́ ká ṣe náà ni ó fẹ́ ká ṣẹ̀ òun ṣùgbọ́n tó wá fẹ́ ká máa tọrọ àforíjìn ká sì máa fi kíní yẹn lẹ̀ so nínú wàsọ́yà nẹ́bì ni wọ́n tó wá sọ fún Mu'adh ọmọ Jabal pé la tashrabanna al-khamra fa innahu ra'su kulli fahishatin ó ní má débẹ̀ o má súnmọ́ o torí pé ní òun gangan lórí gbogbo ìwà jégbéjègbé abẹ́lọ́wọ̀n bá ta'ala gbogbo àṣìṣe wa àtàmọ̀ṣe wa Ọlọ́run dákun wá forí rẹ̀ jìn wá gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tá a mọ̀ọ́mọ̀ dá Ọlọ́run dákun wá forí rẹ̀ jìn wá gbogbo àwọn etí a mọ̀ọ́mọ̀ dá Ọlọ́run dákun wá forí rẹ̀ jìn wá gbogbo àwọn etí wọ́n dá sí wa lọ́rùn Ọlọ́run dákun wá forí rẹ̀ jìn wá Ọlọ́run dákun wá jẹ́ káwa náà lè súnmọ́ ọbọ̀ tí fẹ́ ká súnmọ́ gbogbo tá a máa ṣe tá fi dẹni òfò lọ́jọ́ gbẹ̀dẹ̀ kìyàmọ́ Ọlọ́run dákun mọ́jà lè ṣe èyí tá a máa ṣe tá fi dẹni àlìjánà firdaus tí ó fi rọrùn fún wa tá fi gbádùn gbogbo tó Ọlọ́run prepare kalẹ̀ fún wa nínú ọgbà àlìjánà tá fi jẹ́ pẹ̀lú rọrùn Ọlọ́run dákun wá ṣe rọrùn fún wa la hawla wala quwwata illa billahi al-aliyyil azim qumu ila salatikum yarhamukumullah